Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin àti arábìnrin tó ń ṣe fíìmù Yorùbá yìí? Àwọn méjèèjì ló ń ṣe fíìmù Yorùbá. Kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Orúkọ àwọn méjèèjì ni Fathia Balogun àti Saidi Balogun, ṣùgbọ́n Fathia Balogun ó ti pààrọ̀ orúkọ rẹ̀ sí Fathia Williams nígbà kan tí ó fi lọ fẹ́ ọmọkùnrin kan tí ó ń jẹ́ Williams. Ìdí náà ni ó fi pààrọ̀ orúkọ rẹ̀ sí Fathia Williams. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́. Ọ̀rọ̀ yìí ó ti tojú sí wa báyìí, ṣùgbọ́n ẹ wá nǹkan fìdílé kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ẹ máa bá wa ká lọ ká lè fún yín ní kúlẹ̀kúlẹ̀ ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé Saidi Balogun àti Fathia Williams, tí gbogbo wa mọ̀ sí Fathia Balogun, ó dàbí pé wọ́n ti parí ìjà wọn ò, torí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé àwọn méjèèjì wọ́n rí wọn níbi tí wọ́n ti ya fọ́tò papọ̀. Yàtọ̀ sí yẹn wọ́n ní wọ́n tún rí Saidi Balogun níbi tí ó ti ń ya picture tí ó ti ń ná owó fún ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ rí tí orúkọ rẹ̀ ń jẹ́ Fathia Balogun, tí ó sì tún bá a ṣàwàdà ní pàtí ọ̀hún, àti wípé wọ́n ní wọ́n tún rí níbi tí ó ti ń náwó fún Fathia Balogun ní òkú ìyá rẹ̀. Ṣùgbọ́n a kò tí ì mú ìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Bí ìròyìn náà tí a bá ṣe ń gbọ́, a ó máa jẹ́ kí ó máa tẹ̀yìn létí ẹ̀yin olólùfẹ́ wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.